ìrìnàjò àrèmábọ̀, the journey of no return. The slave trade, okòwò ẹrú. Ọmọ Yorùbá ilé ti yá. Okòwò ẹrú ti bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá síwájú kí àwọn òyìnbó aláwọ̀ funfun tó wá sí ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n okòwò ẹrú tí àwọn ìran Yorùbá ṣe nígbà náà ni à ń pè ní domestic slave trade, okòwò ẹrú inú ilé, léyìí tí wọ́n máa ń fi àwọn ẹrú ṣiṣẹ́ nínú ilé àti ní oko, léyìí tó sì tún ṣẹ́kù di òní tí à ń pè ní ọmọ ọ̀dọ̀. Slavery has been on even before the arrival of the white man in Africa. Slavery has been on, but were used for domestic purpose. I'm sure you'll have heard of the story of Ebosheto and Iwura, Madam Tinubu. Slavery has been known in Africa. The wealthy people, àwọn olówó ló ní ẹrú nígbà yẹn. Ní Nàìjíríà náà. Ní ilẹ̀ adúláwọ̀. Àwọn ẹlòmíì tí wọ́n ní ìyá tó ní bàbá, wọ́n ó tẹ́ àwọn ọlọ́run káwọn lọ ṣe ẹrú. Because wọ́n mọ̀ pé táwọn bá lọ ṣe ẹrú, àwọn á rí jẹ, wọ́n á rí. Wọn ò lò wọ́n nílé owó nílò burúkú. Ilé olówó náà wà. Bọ̀ nígbà táwọn òyìnbó dé, wọ́n kó wọn lọ, wọ́n fi wọ́n ṣe iṣẹ́ ni. Wọ́n ṣiṣẹ́ fún bíi 18 hours lójoojúmọ́. Àwọn tí wọ́n ń lo àwọn ẹrú náà síwájú kí àwọn òyìnbó tó wá ní àwọn ọba, ìjòyè àti àwọn ọlọ́lá ìlú. Nínú iṣẹ́ tí àwọn ẹrú máa ń ṣe nígbà náà ni kí wọ́n mójútó ilé, kí wọ́n bá olówó wọn ṣiṣẹ́ lóko. Bẹ́ẹ̀ náà wọ́n á tún máa lo àwọn ẹrú wọ̀nyí fún ìṣòwò láti lọ bá wọn ta ọjà wọn. Báyìí ni ó ṣe ń lọ títí di bíi ọdún 1420 tí àwọn òyìnbó Portuguese balẹ̀ sí ilẹ̀ adúláwọ̀. Dídé àwọn òyìnbó Portuguese sí ilẹ̀ Yorùbá ló yí ọ̀nà ṣíṣe okòwò ẹrú padà tí ìdààmú sì fi dé bá ìran Yorùbá láti ìgbà náà títí di òní. 14th century ní okòwò ẹrú bẹ̀rẹ̀ ní pẹrẹu ní ilẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá ilé ti yá o, àsìkò tó láti. Àwọn òyìnbó àti baba ńlá ìran Yorùbá ló jọ kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò òwò ṣíṣe pẹ̀lú àwọn nǹkan oko bíi kòkó, ẹ̀gẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tó yá ni àwọn òyìnbó yìí fi owó pàṣípààrọ̀, trade by barter, lọ àwọn baba ńlá wa nílẹ̀ Yorùbá tí wọ́n sì gbà láti ṣe bẹ́ẹ̀. Nígbà yìí wọ́n máa fi kòkó àbí nǹkan oko mìíràn rọ́pò abọ́, cup, gold, silver, aago, kódà tó fi mọ́ aṣọ òyìnbó. Báyìí ni wọ́n ṣe kí wọ́n tó wá máa lo ọmọ ènìyàn fún okòwò ẹrú. Ṣé àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó ní omi ilé òun ò tòrò yóò mú omi ìdọ̀tí nínú onílé. Òun ló bí ẹsẹ̀ Ifá ìrètè ògbè, èyí tó ní ohun abínibí kì í wù wọ́n, ohun olóhun ní yá wọn lára. Ojú kòkòrò àti àìní ìtẹ́lọ́rùn lórí ohun tí Olódùmarè fún wa ló kó bá àwọn baba ńlá wa tí wọ́n fi di ẹrú fún ìran òyìnbó títí dòní. Ẹ jẹ́ ká mọ àṣà. Ẹrú mẹ́wàá ìlú fi ń gbà. Ìgbó ọtí kan. Ẹrú mẹ́wàá. Mirror slaves. Jígí ẹrú mẹ́wàá. Umbrella ẹrú 14. Òyìnbó máa kó ìbọn wá fún wa so that a lè bá ara wa jà, a kó ẹrú àwa tà fún wọn. So ìbọn lélẹ̀ ìṣàmà à ń pè ní cannon gun lédè òyìnbó. Ṣẹ́rí sáìzì ẹrú 14 náà fi ń gbà, ńlá ẹrú 100 ni. Wọ́n dẹ̀ gbé ìbọn wá fún àkàbalẹ̀ bá ara wa jà. Okòwò ẹrú tí wọ́n ta àwọn baba ńlá wa sí lásìkò yìí ni à ń pè ní okòwò ẹrú transatlantic slave trade, okòwò ẹrú orí omi, léyìí tí wọ́n kó àwọn baba ńlá wa gba orí omi lọ sí ilẹ̀ Europe láti lọ ṣiṣẹ́ ẹrú. Orúkọ ọkọ̀ orí omi àkọ́kọ́ tó kọ́kọ́ kó àwọn ẹrú láti ilẹ̀ adúláwọ̀ Áfíríkà lọ sí ilẹ̀ àwọn aláwọ̀ funfun Europe ní Nossa Senhora da Ajuda ní èdè Portuguese, léyìí tó túmọ̀ sí Jesus of Lubeck, Jésù Lúbẹ́kì. Ọkọ̀ ojú omi Jésù Lúbẹ́kì yìí ló kó àwọn baba ńlá wa lẹ́rú ní ọdún 1558 lọ sí ilẹ̀ Europe
tí ọkọ̀ kejì tó kó àwọn baba ńlá wa lẹ́rú lọ sí ilẹ̀ Europe sì jẹ́ São João Baptista ní èdè Portuguese, léyìí tó túmọ̀ sí St. John the Baptist. Ọkọ̀ ojú omi St. John the Baptist yìí ló kó àwọn pásítọ̀ àkọ́kọ́ tí a mọ̀ sí missionaries wá sí ilẹ̀ Yorùbá ìyẹn ní ọdún 1567 láti wá ṣàlàyé ẹ̀sìn Kìrìsìtẹ́nì fún ọmọ Yorùbá, tí ọkọ̀ yìí bákan náà sì kó àwọn ẹrú padà sí ilẹ̀ Europe. St. John the Baptist ní àkọlé rẹ̀ wà nínú Bíbélì wípé ó ṣe baptism ìwẹ̀ àtúnbí fún Jésù. Àwọn tí wọ́n wá kó àwọn baba ńlá wa lẹ́rú náà ni wọ́n mú ìròyìn ìrere Jésù wá fún wa. Báwo wá láti ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ni títún wá ń gbà ni? Àbí ṣé a lè nítorí kí iṣẹ́ okòwò ẹrú yìí ó lè rọrùn fún wọn ni wọ́n ṣe mú ìrere Jésù wá láti lè tan àwọn baba ńlá wa, torí ìran kan náà ló ń ṣiṣẹ́ méjèèjì. Ìṣe ilẹ̀ ìbí wa. Ìbáṣepọ̀ tó wà láàrin okòwò ẹrú, ẹ̀sìn Kìrìsìtẹ́nì àti ẹ̀sìn Mùsùlùmí kò kéré rárá, ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ lórí ẹ̀sìn Kìrìsìtẹ́nì pẹ̀lú okòwò ẹrú. Ọdún 14th century ni okòwò ẹrú bẹ̀rẹ̀ ní ilẹ̀ Adúláwọ̀ láti ọwọ́ àwọn òyìnbó Europe tí a mọ̀ sí Portuguese, tí orúkọ àwọn tó gbajúgbajà nínú àwọn olókòwò ẹrú yìí jẹ́ Prince Henry the Navigator, Captain John Hawkins àti Felix de Souza láti ìlú Brazil. Ọ̀tọ̀ làṣà. Okòwò ẹrú yìí ń lọ láti bí ọdún 1420 títí di bí ọdún 1540. Ní ọdún 1540 sí ọdún 1550 ni gbajúgbajà olókòwò ẹrú tí a mọ̀ sí Prince Henry the Navigator àti explorer Vasco da Gama fi ojú ẹ̀sìn Kìrìsìtẹ́nì hàn àwọn baba ńlá wa ní ilẹ̀ Yorùbá. Ọ̀tọ̀ lẹ̀sìn o. Àsìkò yìí gan ni ẹ̀sìn Kìrìsìtẹ́nì bẹ̀rẹ̀ ní ilẹ̀ Yorùbá, tí ìpolongo sì bẹ̀rẹ̀ pẹ̀lú fífi ẹsẹ̀ ẹrú ṣíṣe múlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Bíbélì tó ní slaves, obey your earthly masters in everything, and do it not only when their eyes is on you and to curry favour, but with sincerity of heart and reverence for the Lord. Colossians chapter 3 verse 22. Léyìí tó túmọ̀ lédè Yorùbá sí wípé ẹ̀yin ẹrú, ẹ gbọ́ ohun tí àwọn olúwa yín lórí ilẹ̀ bá ń sọ fún yín pẹ̀lú ohun gbogbo tí kìí ṣe ní ti àròjúṣe àbí ní ti ìwà ojú rere, ṣùgbọ́n ní ti òtítọ́ inú ní ìbẹ̀rù Olúwa. Báyìí ni okòwò ẹrú tún ṣe túbọ̀ fi ẹsẹ̀ múlẹ̀ sí ní ilẹ̀ Adúláwọ̀. Àṣàlẹ̀ sí ti ń wá. Ṣé ẹ ti wá rí i pé àwọn tó kó àwọn baba ńlá wa lẹ́rú náà ló mú ẹ̀sìn wá fún wa? Màá túbọ̀ ṣàlàyé bí a ti ń tẹ̀ síwájú nínú ìwádìí yìí nípa bí ẹ̀sìn Islam ṣe wọ ilẹ̀ Yorùbá àti ipa tí ẹ̀sìn náà kó lórí okòwò ẹrú nípa títà àwọn baba ńlá wa sí ilẹ̀ Àràbù fún ẹrú ṣíṣe. Ẹ tẹ̀lé mi lórí episode 3 ìrìnàjò àrèmábọ̀, The Journey of No Return. Ọmọ Yorùbá ilé ti yá o, àsìkò tó láti padà sílé. Ọmọ Yorùbá. Ó ní kí n máa gbọ́ kìlọ̀ kí dẹ́ máa ṣe bẹ̀rù, ṣé bí wọ́n ṣá ti rúbọ ó dẹ̀ ti rúbọ dèṣù.